Aláròyé máa wí o. Àjọ NDLEA ti mú oníṣòwò ẹ̀yà ara mọ́tò yìí. Egbòogi olóró ló fẹ́ dọ́gbọ́n gbé lọ sókè òkun. Ní báyìí, ọ̀dọ̀ àwọn àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró lórílẹ̀‐èdè yìí, ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó, ní gbajúmọ̀ oníṣòwò ẹ̀yà ara mọ́tò kan Leffy Chidiebele Ubozueze wà báyìí tó ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tó fi kàn án. Aláròyé gbọ́ pé ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí ni àwọn òṣìṣẹ́ àjọ náà lọ fọwọ́ òfin mú nílé rẹ̀ lágbègbè Àgọ́ Palace Way nílùú Ọ̀kọ́ta nípínlẹ̀ Èkó, lẹ́yìn tí wọ́n ti rí ẹ̀rí pé ó ń lo egbòogi olóró cocaine kan tí wọ́n fẹ́ fi ẹ̀yà ara mọ́tò gbé lọ sórílẹ̀-èdè Angola lọ́jọ́ 21 oṣù kejì ọdún yìí. Alukoro ètò ìròyìn fún àjọ náà Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 9 oṣù kẹta ọdún yìí sọ pé ọ̀sẹ̀ kẹta rèé táwọn ti ń wá afurasí ọ̀daràn náà kó tó di pé ọwọ́ àwọn tẹ̀ nílé rẹ̀ lásìkò tó fẹ́ sá lọ fóhun tó ṣe. Àtẹ̀jáde kan tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé ọjọ́ 21 oṣù kejì ọdún yìí ni àjọ náà gba òbítíbitì egbòogi olóró cocaine tí afurasí ọ̀daràn náà fẹ́ gbé lọ sórílẹ̀-èdè Angola fún oníbàárà rẹ̀ níléeṣẹ́ abánikẹ́rù kan lágbègbè Àsápá nípínlẹ̀ Èkó. Orílẹ̀-èdè Angola ló ń gbé ẹrù náà lọ. Lẹ́yìn tá a ti gbà á sílẹ̀ níbí la bẹ̀rẹ̀ sí bá àwọn ìjọba orílẹ̀-èdè Angola níbi tí ẹrù náà ń lọ sọ̀rọ̀. Àwọn yẹn náà fọwọ́ òfin mú oníbàárà Ubozueze lọ́hùn-ún. Ìyẹn ló ṣàlàyé bá a ṣe rí mú nílẹ̀ wa. Lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta tá a ti ń wá lọ́wọ́ tẹ̀ ẹ́ nílé rẹ̀ lágbègbè Àgọ́ Palace Way nílùú Ọ̀kọ́ta nípínlẹ̀ Èkó lọ́jọ́ 6 oṣù kẹta ọdún yìí. Títa ẹ̀yà ara mọ́tò ní afurasí ọ̀daràn náà fi ń bojú nínú ọjà tó ti ń ta àwọn ẹ̀yà ara mọ́tò ní Ládìpọ̀ ní ìlú Èkó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.